Gàfí ẹlẹ́dàáyà ni bá sún lọ́rùn 20 million lọ ní ìlọ wá. Ibo láti bẹ̀rẹ̀ 20 million. Yé ẹlẹ́dàáyà ni bá sún lọ́rùn o. Yé wọn náà máa pa lọ́la tó àbá tí rí 20 million tẹ́lẹ̀. Wọn náà máa pa lọ́la o. Yé Gàfí ẹlẹ́dàáyà ni bá sún lọ́rùn. Ipò tí nǹkan wà báyìí ó tojú súyàn o, ó sì ń báyàn lẹ́rù. Kéèyàn fẹ́ rìn ní títì kó o fẹ́ travel kó dogun, ibo la fẹ́ bá yàrá já. Bá a fẹ́ eégún léṣe gbèje, bá a fò òòṣà ọjà ṣẹ́gbẹ̀fà, ẹgbàágbèje òòṣà alá ò lè lágbára bí Ọlọ́run. Mo kí Ọlọ́run, mo yin Ọlọ́run, mo fìbà fún Elédùmarè bí mo ṣe ń bẹ̀rẹ̀ ètò yìí. Ṣáájú ohunkóhun ká fi t'Ọlọ́run síwájú. Mo ṣèbà fún ọba lágbára ńlá tó lágbára tẹ́nìkan ò lágbára tó, ọba funfun tó funfun. Ọba tó ń wò wá ipò tá a wà lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́, tó sì mọ bí ó ṣe bá wa yanjú ẹ̀. Tí àwọn tí ń bẹ ìlú òkèèrè tọ́jọ́ mọ wa tí wọ́n ti sá kúrò lórílẹ̀-èdè yìí, tí ilé ò fi rọ̀ wọ́n lọ́rùn láti wá. Tí àwọn tó wà nílẹ̀ yìí náà tí nǹkan ò rọgbọ fún, tí ìlú ò fi dùn ún gbé, torí pé bọ́ọ̀dì ò bá dùn bí ìgbẹ́ nílùú rí. Mo kí gbogbo aládé ilẹ̀ yìí, mo kí gbogbo ọrùn ìlẹ̀kẹ̀ jẹ̀wìnjẹ̀wìn ìlẹ̀kẹ̀. Ẹnlẹ́ ń bẹ̀ ń wo ọ̀rọ̀ wa la tó gbé wá o, ọ̀rọ̀ Olúwa la tó mú wá. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ ṣe ń bẹ́ẹ̀ ṣe ń bá wa wo ìkànnì yìí, Yorùbá Gidi TV, Yorùbá Gidi TV. Ẹ like, ẹ subscribe, ẹ rí àmì agogo ìrántí tó wà ńbẹ̀ yẹn, ẹ tẹ̀ ẹ́, á tó àwọn nǹkan kan jáde. all tó gbé jáde yẹn, ẹ tẹ̀ ẹ́ kẹ́ lè máa láǹfààní àti máa rí wa wò nígbàkigbà tá a bá gbé àwọn ètò alárinrin báyìí, tá a bá gbé e jáde fún ìgbádùn yín, àti pé ká lè rọgbọ́n kọ́, ká lè mọ tí ń lọ láàrin ìlú, ká lè mọ tí ń lọ lórílẹ̀-èdè wa, torí pé àwọn ò ní jẹ́ kí tí yín di sáwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ wa. Ṣẹ̀rétò yìí ó wà fún láti mú wa jígìrì, torí ẹ̀ la ṣe pé àkórí rẹ̀ ní ìbòsí. Ìbòsí o. Hey, níbo là ń lọ báyìí? Bá a bá tẹ̀fà ayé ṣerengede nítorí òǹdá ni, bá a pàjùbà rẹ́rẹ́rẹ́ nítorí òǹgbẹ ni, bá a bá lùgbẹ̀ tá a lu kóso nítorí òǹjó ni. Àwọn àlàyé ọ̀rọ̀ mi wọ̀nyí nítorí àmì àtín ni wọ́n ṣe ṣe lónìí. Gbogbo wa la rí, gbogbo wa là ń gbọ́, ó ti wá dojoojúmọ́ ní Lagos Ìbàdàn expressway. Kí ló dé? Wọ́n bí sórin mẹ́ja ni, wọ́n máa sun ẹran mẹ́ran kíkan kó kankan pa ni. Láti yàyà north lọ́hùn-ún, ẹ̀ ń wá sí bíbáyé wá dàbí irú, ẹ̀ ń wá sí bíbáyé láti wá yọ wá lẹ́nu. Ẹ má gbàgbé nínú program tá a ṣe lọ́mú sàn kankan o, mo láwọn pípù ìmọ̀ tí wọ́n ń ṣe, wọ́n ń gba owó jọ láti fi múra ogun ni, wọ́n ń gba owó jọ láti fi múra ogun ni. Hey, wọ́n ń gbìmọ̀ tẹ̀rẹ̀, eré kó dogun ni wọ́n ń sá. Àwa Yorùbá sì rèé, ají aláàánú, ìran aláàánú nìran Yorùbá, ìran tó ní sùúrù, ìran tó ní farabalẹ̀ ni. Wọ́n ń sún wa wẹ́rẹ́wẹ́rẹ́. Bẹ́ẹ̀ bá sún wa kan ògiri, bí ẹ bá sún Yorùbá kan ògiri, agbárata o. Bẹ́ẹ̀ bá sún Yorùbá kan ògiri, Yorùbá ò bínú. Ẹ má mú kíní ìlérè o. Now, ẹ̀yin náà wò ó àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ léraléra nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ká tiẹ̀ mú látọ̀sẹ̀ tó kọjá lọ wọ ọ̀sẹ̀ tá a wà yìí.
ẹ wo iye èèyàn tí wọ́n ti pa sí Lagos Ìbàdàn expressway ó fẹ́ jẹ́ pé ojoojúmọ́ every single day ni wọ́n lọ pa ni wọ́n dédé kí èèyàn mọ́lẹ̀ traveller tó ń lọ arìnrìnàjò wọ́n kì í mọ́lẹ̀ lórí ìrìn wọ́n á wọ́ wọn wọgbó wọ́n á tì wọ́n lọ́pọ̀pọ̀ wọgbó wọ́n á sọ̀ǹgọ̀ wọn wọgbó. Àwọn Fúlàní yìí wọ́n ti wá mọ inú igbó wa débi pé wọ́n kúnnú àwọn igbó yẹn bìbà. Kẹ́ni tó wà lẹ́rìn àjò kó fẹ́ wálé kẹ́rù máa bá àti padà wálé bàbá ẹ̀ ṣé nǹkan rẹ̀ nìyẹn. Wọ́n á ṣe yẹn dà máa fi fídíò kan hàn yín. Àwọn kan lọ ṣe wedding lọ́jọ́ Saturday tó kọjá yìí lọ́jọ́ Sátidé tó kọjá yìí kí n déètì òní ní 18 òní ní 18 tó jẹ́ Tuesday lọ́jọ́ Saturday tó kọjá wọ́n lọ ṣe wedding àbí kí èèyàn fẹ́ ṣe nǹkan ayọ̀ kẹ́rù tún bàbá yà sí rìnrìn àjò wọ́n ṣe wedding yẹn tán ní Saturday wọ́n rò pé ilẹ̀ ti ṣú wọn ò wulẹ̀ wá padà láti Èkó ni wọ́n lọ sí Ìbàdàn wọn ò wulẹ̀ padà wá sí Èkó lálẹ́ ẹjọ́ yẹn wọ́n sùn mọ́jú wọ́n lodge mọ́jú di àárọ̀ Sunday ṣùgbọ́n nígbà tó di ìdájí bábí around 5:30 wọ́n gbéra Fọlá ìkan lára àwọn Fọlá ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n gbéra pẹ̀lú bíi mọ́tò mẹ́ta wọ́n ń tẹ̀léra wọn bọ̀ láti Ìbàdàn wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n dé àárín ọ̀nà ní Lagos Ìbàdàn expressway wa yìí tí wọ́n wọ ìpínlẹ̀ Ògùn mọ́tò kan nù wọ́n bàjẹ́ ṣùgbọ́n àwọn tí overtake wọ́n rí tírélà kan wájú wọ́n rò pé àwọn ò fẹ́ kí àwọn máa tẹ̀lé tírélà yẹn lọ dẹ̀ ń bí tírélà yẹn ṣe ń bá wakọ̀ tírélà yẹn ṣe ń wa ọkọ̀ yẹn bó ṣe ń wa ọkọ̀ yẹn wọ́n wò pé ó lè léwu tó bá dí ọ̀nà wọ́n sáré overtake ẹ̀ pẹ̀lú èrò pé àwọn èèyàn wọn tí ń bọ̀ lẹ́yìn náà wọ́n overtake ṣùgbọ́n wọn overtake wọ́n gbé Camry àti Corolla inú Camry ní Fọlá tó sọ̀rọ̀ yìí fáwa ló wà Corolla yẹn ló bàjẹ́ sẹ́yìn wọ́n ló ń yọ eérú ó ń yọ gbígbà kó ń ṣoverheat adéyẹ̀wò kí ni ò ṣoverheat kẹ́kẹ́ ò ṣe mọ́tò yìí ta ló mọ̀ bóyá àwọn Fúlàní yẹn tún ti ń lo oògùn mọ́ láti máa ba mọ́tò jẹ́ lójú títì torí wọ́n sọ pé that same spot wọ́n sì pààyàn bẹ̀ few days ago that same spot wọ́n ti jí àwọn èèyàn gbé ń bẹ̀ dáadáa láwọn Fúlàní yẹn nílùú tó lọ́ba tó níjòyè ọlọ́pàá wà àwọn ẹ̀ṣọ́ aláàbò wà lóríṣiríṣi níbo là ń lọ kọ́ńtírì yìí bá a sì pariwo síta ẹ̀ẹ́dì àgbẹ̀nu dákẹ́ ẹ máa fi DSS léèyàn kiri a gbọ́dọ̀ sòótọ́ mọ́ a gbọ́dọ̀ sọ bá a ṣe ń feel n tó ń dùn wá lọ́kàn a gbọ́dọ̀ sọ mọ́ ẹ̀dùn ọkàn tí Sunday Igboho rí rèé o tó fi pariwo síta o ohun tí Sunday Igboho rí rèé o tó fi sọ̀rọ̀ sókè ẹ mú ẹ lébù ẹ títí tí ẹ bà dúkìá ẹ jẹ́ ẹ sọ nílé ọlọ́nà dẹni tí ń sọ àtìmọ́lé mind you Sunday Igboho tí ń sọ àtìmọ́lé yìí torí ọmọ tiẹ̀ torí ìyàwó ẹ̀ torí ara ẹ̀ ní kẹ́kọ́ o tàbí kí pé torí ara ẹ̀ kọ́ torí gbogbo wa ni torí gbogbo Yorùbá ìjà Yorùbá ní ń jà ikú ìlú ní ń kú lọ olódodo ẹ̀ ò sì ní kú sípò kà. ìyà tó ń jẹ ìlú yìí ṣe mọ̀ pé ní Nnamdi Kanu náà ló ń béèrè pé ẹ má sọ wá dẹrú sẹ́ẹ̀ àṣẹrú yín. Nnamdi Kanu àtìmọ́lé ló wà báyìí o lórí 2x4 mátírẹ̀sì táwọn ọmọ kéékèèké ń sùn sí ó ní wọ́n ń fún ibẹ̀ ló ń sùn tó ti ń jí lójoojúmọ́ o wọn ò tún jẹ́ kó tiẹ̀ láǹfààní àti fojú kan àwọn ẹlẹ́wọ̀n míì ó nìkan ṣoṣo wọ́n dáfi síbì kan kò sí wọn fún pílò aṣọ kan ṣoṣo ló ń wọ̀ láti ìgbà yìí wá ṣoṣo rí bẹ́ẹ̀
agídí agbára káká a ṣe mú Buhari lórí lọ́rùn wípé àwọn ará bí tán ń gbébọn tán pààyàn kiri tán ṣe yìí wọ́n súnà wọn ní agbésùnmọ̀mí apániláyà. Ó ní Buhari lára láti sọ wọ́n ní agbésùnmọ̀mí apániláyà táwọn iléèbó ń pè ní tẹ́rọ̀ ṣùgbọ́n ẹ lè fi ẹ̀sùn ìgbésùnmọ̀mí kan Nnamdi Kanu, ẹ lè fi ẹ̀sùn agbésùnmọ̀mí kan Nnamdi Kanu, ẹ lè máa fi ojú agbésùnmọ̀mí wo Sunday Igboho, àwọn tí ń pààyàn kiri tí wọ́n ń jìyàn gbé ẹ ń pè wọ́n ní báńdíìtì àbí. Now ẹ wá wò ó recently nínú oṣù tá a wà yìí, nínú ọ̀sẹ̀ tá a wà yìí, lórí ọ̀rọ̀ ìláàbò kò yẹ kí n sọ̀rọ̀ lọ sí Zamfara ṣùgbọ́n máa sọ torí pó kàn wá, ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ ẹ má ṣàsùnpìyè. Ó níbi tí mò ń bọ̀rọ̀ mi bọ̀, gbogbo ẹni bá fẹ́ travel, ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹ̀yin àgbààgbà ẹ sọ fáwọn ọmọ yín, ẹ sọ fáwọn ọ̀rẹ́ yín, ẹ sọ fójúlùmọ̀ tó o bá fẹ́ travel ṣọ́ra má rìn lálẹ́ o. Ẹ jẹ́ kó take precaution yẹn ná, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, tó o bá fẹ́ rìnrìn àjò mọ́ rìn lálẹ́ mọ́ sì rìn ní ìdájí làwọn ará bí ń ṣòro jù àtàlẹ́, ìdájí àtàlẹ́ ni wọ́n ń ṣe oró jù. Mo ní ìrírí kan, ẹ mọ̀ kàn mo rí ìrìn lémi lọ́jọ́ tá ń bọ̀, mo gbéra ń bí aago 4 ìdájí, bí wọ́n ṣe fi tírélà cross ọ̀nà nìyẹn tí wọ́n tanná yẹyẹyẹ, bọ́ọ̀sì kan wà níwájú mi, èmi náà ń bọ̀ lẹ́yìn. Ọpẹ́lọpẹ́ pa a tètè rí wọ́n tọ́ tọ́ṣà ìjà ni wọ́n ti dá wọn kan dúró níwájú. Oníbọ́ọ̀sì yẹn ló ti tètè sáìtì wọn látọ̀ọ̀kán tó fi sáré búyà tó padà. Ní Lagos Ìbàdàn expressway yìí náà ni o, Ọlọ́run ló yọ wá o, Ọlọ́run nìkan ló yọ wá lọ́jọ́ tá à ń sọ yìí o. Èmi ni mo drive ọkọ̀ ńjọ́ náà lọ́hùn tá a fi tètè yá padà eré tètè ní nǹkan bí aago 5 yìí náà ni, láti bí aago tó 5 aago 4 kọjá. Kí èèyàn fẹ́ tètè rìnrìn àjò pé jẹ́ tètè débi tí mò ń lọ kí n tètè fi àárọ̀ kùtù rìn, ó ti léwu o, ó ti léwu ńlẹ̀ wa o, ìlú wa kọ́ ni wọ́n ti ń rirú rìn bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn tó bá fẹ́ rìn tó bá ti lè rìn ní ojú ọmọ lọ́sàn-án gan mọ́ wulẹ̀ rìn. Bó o bá rìnrìn àjò bó bá ti ń di pé ọwọ́ ọ̀lẹ̀ ń ṣú lọ, ọkọ̀ bàjẹ́ sọ́nà, fi mọ́tò yẹn sílẹ̀. Tó o gbọ́ mi, fi mọ́tò yẹn sílẹ̀, ẹ̀mí ṣe pàtàkì jù. Ó padà wá ṣe mọ́tò níjọ́ mi bí wọ́n gbé mọ́tò lọ́ọ́ rà mí o. Ẹ̀mí tó gùn ní sàyà àyàbá nìyẹn. Àwọn ará bí yìí, àwọn Fúlàní bókobòko yìí, wọ́n lọ sí Zamfara, wọ́n lọ sọ fáwọn aráàlú ń bẹ̀. Ṣé rí fídíò tá a ṣe lọ nínú program tá a ṣe lọ, ẹ ṣáà rí fídíò kan tá a fi hàn yín. Ìmí tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn náà wọ́n sọ pé ẹ wá ń bí o, tẹ máa pẹ́ apá yín o, ẹ̀sán o. Ìmí tó tún ṣẹlẹ̀ rẹ̀ ní Zamfara, wọ́n ní ẹ bá lẹ́mìí, ẹ fẹ́ kú àbẹ́ fẹ́ lówó, ẹ fẹ́ yí àbẹ́ fẹ́ dáì, bẹ́ẹ̀ bá fẹ́ wà láàyè tẹ́ẹ̀bí ayọ́ yín lẹ́nu. Àwọn community wọ́n list àwọn community táwọn fẹ́ wá kọlù, tẹ́ẹ̀ bá fi ayọ́ yín lẹ́nu ẹ̀sán iye owó báyìí. Èlò náà ní ọ̀sán náà, wọ́n fi phone number gan bẹ̀ pàápàá. Wọ́n ní kí wọ́n san 24 million naira. Wọ́n ní kí wọ́n wá 24 million naira wá kí wọ́n san. Wọ́n ní àwọn fún gbèdéke kí wọ́n tètè wá owó yìí fáwọn, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n gbòòrùn kú. Ọmọ Nàìjíríà, òṣèlú Nàìjíríà,
níbo là ń lọ ibi tẹ́ bá ń kó wa rè ẹ wí fún wa ká gbọ́ níbo là ń lọ 24 million naira ṣé àmọ́ tó fẹ́ fowó ìṣe owó yìí ni wọ́n fi ń bọ́ àwọn jagunjagun wọn tí ń bẹnu ògbó owó lára owó tí wọ́n ń gbà yìí ni wọ́n fi ń san owó ọ̀yà fún wọn ẹ mọ̀ pé àwọn tí wọn ò kúrì kan ṣèkan tẹ́lẹ̀ wọ́n ń fún wọn ní owó lára owó yìí ni wọ́n fi ń ra nǹkan ìjà ogun pamọ́ ìbọn ọta wọ́n sì ń múra láti ra àwọn nǹkan ìjà ogun kódà tó ju ti èyí tíjọ táwọn ọmọ ogun wa ní lọ ló fi jẹ́ pé àwọn tó wà níṣàkóso gan bẹ́ẹ̀ bá ṣèwádìí ẹ bá tanlẹ̀ ilé ọ̀rọ̀ wò dáadáa lórí ọ̀rọ̀ yẹn yín kò sí lóòkùn ẹ ó rí wípé àwọn tó wà nípò agbára lórílẹ̀‐èdè wà ń di wàhálà tí ń ṣẹlẹ̀ yìí wọ́n wà ń di ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí bí ló bá láwo kò lè gòkè odò àwọn ṣàǹkóṣàǹkó kan bẹ́ẹ̀ díẹ̀ tí wọ́n ń rúná sí i àwọn kan náà ń fún wọn lówó àwọn náà tún wà wò pé ẹja tún máa lo ọgbọ́n yìí ìkòsí tíjọba ó ṣe wọ́n fi fóònù nọ́mbà lẹ̀ o kí wá ẹ dákun kí n wúlò NNN tẹ ní káwọn èèyàn máa ṣe àbí NIN tá ẹ ní ká máa líǹkì fóònù nọ́mbà mọ́ kínní pé torí ìwà ọ̀daràn kí n wúlò ẹ̀ now ṣé ìgbà tá a bá tiẹ̀ tó ṣe yẹn lẹ tó lè rí èèyàn trace nígbà tó jẹ́ pé àwa tá a wà ní Nàìjíríà gan àmọye wa kò sí data àmọye ọmọ Nàìjíríà tó àmọye àwọn tó ń gbé lórílẹ̀-èdè a kàn fojú bu abatem 200 million abatem 200 million gini àmọye wà náà ìjọba ò mọ iye àwọn tó ń ṣàkóso lé ààrẹ orílẹ̀-èdè ò mọ iye àwọn tó ń ṣàkóso lé lórí gómìnà ìpínlẹ̀ ò mọ iye àwọn tó ń ṣàkóso lé lórí ó ṣe fẹ́ mọ bí bàbá tí ò mọ iye ọmọ tí ń gbé nínú lábẹ́ òrùlé ẹ̀ ó ṣe fẹ́ mọ iye owó oúnjẹ tí ó mọ fílẹ̀ lójoojúmọ́ tàbí lọ́sọ̀ọ̀sẹ̀ ó ṣe fẹ́ mọ iye owó ọbẹ̀ tí ó mọ fún ìyàwó pé gbà lọ dáná ó ṣe fẹ́ mọ iye aṣọ ọdún tí ó rà fún wọn ó ṣe fẹ́ mọ iye owó skul tí ó san làṣẹ ń yáwó kiri 32 almost 35.5 trillion naira ní gbèsè tí Nàìjíríà jẹ báyìí síbẹ̀ wọ́n sì tún ṣì ń pinnu láti yáwó sí i ó bọ́ níbo là ń lọ now ìyẹn bẹ́yẹn àwògedegbe ṣe rí àwọn tí wọ́n lọ dènà de àwọn arìnrìn-àjò tí wọ́n ń bọ̀ láti wedding aṣọ sójà ni wọ́n wọ̀ wọ́n gbé ìbọn dání báwo ni ìbọn ṣe ń wọ Nàìjíríà nígbà tẹ ní kíráìsì ó mọ́ wọlé mọ́ nígbà tẹ ní àmọ́ gbé mọ́tò láti Kútọ́nù wálé wọ bí mọ́ tẹ ní àmọ́ kámọ́ lọ bẹ̀yẹn mọ́ láti kámọ́ lọ sí bọ́dà kámọ́ fo bọ́dà láti kọjá wọlé mọ́ lápá ọ̀dọ̀ tí wọ́n ń bí ní South West bóò ní ìbọn ṣe ń wọlé bóò lọ́ta ṣe ń wọlé sọ́dọ̀ àwọn arábí ṣe mú àṣírí ni ṣé ń wá ìní wa ni àmọ́ tó ń lọ náà àmọ́ tó ń lọ ìjọba tí ń bẹ lóde yìí àmọ́ tó ń lọ ẹ mọ́ fi nù wá mọ́ jẹ́ wọ́n ń fọmọ kẹ́kàn wọ́n ń fi kán kẹ́kàn lábẹ́ ìṣèjọba tí wọ́n fárún apá kan dápá kan sí fìkà kẹ́kàn ó yé wa dáadáa wọ́n ń bọ́ tẹ̀ ẹ́ bọ̀ lákọ̀ọ́lẹ̀ bà wá ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátá mọ̀ kíní kan wà tá a gbọ́dọ̀ dì mú tásìkò bá tó wọ́n ṣàlàyé ẹ̀ torí àwọn fídíò kan wà tí wọ́n play fún yín ẹ wo fídíò bọ́mọkùnrin yẹn bó ṣe ń sokó bàlà wọ́n ní kán rèézó owó wọ́n máa pa wọn táwọn bá mú yẹn wá títí di 12 wọ́n á pa àwọn èyí náà wo fídíò yẹn. wọ́n máa ṣe nǹkan kan fún wọn. èèyàn kan ní fídíò tó ṣẹ̀ṣẹ̀ láàárọ̀ yìí actually ìgbúrò ṣì ń sọ̀rọ̀ lánàá tó ṣì ń pè lórí fóònù ẹ̀ bọ̀ wọ́n tuntun wá sẹ́yìn fídíò kejì tó ń ṣe ọwọ́ mẹ́rin àtọwọ́ mẹ́ta ní ìmọ̀ kan tí wọ́n mú. wọ́n ṣọwọ́ mẹ́ta wọ́n dẹ̀ nàka sílẹ̀. ìkejì yẹn wà ní. tó dé fìlà àwọn sójà ìtọ́nà ọwọ́ mẹ́ta yìí
ṣé ara àwọn tí wọ́n gbé lọ ara àwọn tó gbé yẹn ló dé fìlà sójà. ara àwọn tí mi lè dójú wọn mọ̀ báyìí bóyá àwọn ni àwọn náà ni torí pé èèyàn wà láàrin wọn so àwọn náà ni. àwọn náà mọ̀ ló no smart wọ́n dà nǹkan bomú. bó ṣe wọn ló wá nígbà tó gbé tó wá kó wa. ṣé èèyàn wo fídíò yẹn káàánú máa ṣe yàn ṣé èèyàn máa wo fídíò yẹn kẹ́kùn bá fẹ́ gbọ́n yàn. ṣọlá ó pè mí nàìjíríà ní wayne ṣọ́ọ̀ṣìzì ó ṣẹlẹ̀ wípé bá ṣe kúrò ní ìbàdàn ní 5:30 tí a bọ́ sí ọ̀nà tó ti di pé àti dé toll gate àti ra epo sí gbogbo mọ́tò àti fèsì ọ̀nà mọ́tò mẹ́ta ni mọ́ọ̀sù kan kò lẹ́ níwájú àwọn yòókù dẹ̀ àdẹ̀pínra wa pé nítorí pé oníkálukú dé lọ́tọ̀ọ̀tọ̀ ni kò sí pé ayé ká máa kó mọ́tò púpọ̀ ní lọ́nà but ó ṣàṣẹlẹ̀ wípé nígbà tí a máa fi dé iwájú àti rí kílórúkọ ẹ̀ àti kọjá first square àwa rí tírélà tá a rí àwọn méjèèjì wọ́n lè ojú sí àwọn track máa make sure pé wọn ò dá wa dúró ṣe get so bá ṣe gba àárín àwọn tírélà yẹn kúrò nìyẹn àwọn yòókù àwọn ò lè ṣe báwọn lè ṣe tá a máa fi wọ ní mírọ̀ ọ̀nà yẹn sì ṣí díẹ̀ àbọ̀ padé ni a ṣe ń lọ síwájú pé táwọn náà bá ti ráyè àwọn náà wá tún tẹ̀lé wa bá ṣe ń lọ síwájú nìyẹn o ló bá di pé àárín náà hazard wọn mọ́ kí ló ṣẹlẹ̀ ṣe bá jọ pé convoy ní tájọ tó tẹ̀léra wa lábá padà àwa tọ̀n àwa face one way pé ká face ẹ̀ padà àwa travel ọ̀nà gt bẹ̀ trailer tó dá dúró ó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ti lọ so bá ṣe máa tọ̀n pàbá yìí àti rí pé àárí mọ́tò wọn àrí signal wọn bẹ̀rẹ̀ nígbà tí a máa fi dé ibi tí mọ́tò wọn takú sí mọ́tò ọ̀rẹ́ mi Corolla blue yẹn ló takú tó ń bá ọ̀rẹ́ mi Búdé Nathaniel Adéọlá ṣiṣẹ́ ní ọ́fíìsì tó yàn jẹ́ colleague mọ́tò tiẹ̀ ló takú pàtó máa débẹ̀ kí ló ṣe ó ní àmọ́tò ló takú nǹkan báyẹn o ẹ jẹ́ ká ètò wọn tó ṣe kí ló ṣe radiator àṣì bonnet eruku ń jáde láti inú mọ́tò ó ń jáde sínú dashboard àwọn àwọn gbò ẹ̀ radiator kò sí kan tó ṣe ìyẹn náà ṣe nǹkan kejì but point mi ni pé ajá ti fẹ́ kúrò ní ibẹ̀ wípé kí la lè ṣe ká mọ́tò sílẹ̀ ni but lẹ́ẹ̀kan náà gbogbo ẹnu wa kò wípé ká gé belt lára inú mọ́tò àwa gé belt seat belt inú mọ́tò ẹni tó ṣẹlẹ̀ sí àgé belt jọ wípé ká súnmọ́ra wọn wọ́n ṣe ń sọ mọ́tò kiri lọ́wọ́ tó ń sọ mọ́tò kejì lọ́wọ́ mo dẹ̀ ti ń tọ́ tọ́ṣà kẹ́kẹ́ kí gbogbo ọdún gbé pé ibi táwọn yìí kò sè fún wa àsìkátà but nígbà tí ó fi máa di pé a ti ń bẹ̀rẹ̀ sí abẹ́ kí táwọn èèyàn wá tọ̀nà padà sẹ́mi ní abẹ́ kínní mi tẹ́ tí gbójú òkè mo sì lọ ti láì bọ́ọ̀dì down èmi mo ẹ̀ṣọ́ ayọjú abẹ́ mọ́tò lọ́ba di gòbè pé ẹ wá pé ọlọ́pàá ti àtijọ́ àbí àmì ìṣúná wọ́n wọ kámọ́kámọ́ ní láti òkè délẹ̀ wọ́n dẹ̀ ti wá kó gbogbo àwọn bíi mẹ́rin láàrin wa lọ àwọn tó ga tó ṣe fìgbọ́n láàrin wa ni wọ́n kó lọ kó níwájú mi so wọ́n ti kó wọn ní igbó lọ láti àná ní 6:30 AM ló ṣẹlẹ̀ wọ́n ti kó wọn ní igbó lọ báyìí so wọ́n wá sọ pé ẹ̀yìn wọ́n bọ́ gbogbo àgọ́ mi wọ́n gbá gbogbo àgọ́ lọ́ọ̀ mi kọ́ bí sọ lóbi ṣeré o kọ̀ọ̀kan báyẹn eléyìí tó tún fa làbí láàrin wọn ó tún sọ̀rọ̀ bí ọmọ Yorùbá pé kò ṣeré o ẹ má fi ṣeré o ẹ̀jìnlẹ̀ owó wa wọn gba fóònù wa kò ṣe pé àwọn escape fúnra wa wọ́n ní dìfì wá sílẹ̀ ni pé ẹ̀yin mẹ́ta yìí ó yẹ máa lọ kẹlọ sọ́lé kẹlọ wá àwọn wa àti àwọn mi tẹ̀lé rántí pé ṣé èrò rẹ fẹ́ gbà àbí kí ló ṣẹlẹ̀ o mo kàn sọ pé fóònù give me your number bẹ́ẹ̀ wọ́n pé irọ́ we contact you ṣàṣà lọ tá ṣe kúrò níwájú ọba ìtàn ti wọnú gbọ́dọ̀ báyìí àwọn drive báyìí kò sáré àti ẹ̀mọ́ bí tá ti máa tọ́ àmọ́ bí tá ti máa wọ́n èkó ní ká lọ ní àbí ká máa bọ́ bàdàn àwọn lọ turn. sorry. Yes sir. ẹ pẹ̀lẹ́. àwọn lọ turn padà sí kílórúkọ ẹ̀ toll gate bàtà máa fi dé toll gate àbẹ́ àwọn ọlọ́pàá níbẹ̀ ká tó dé toll gate bó ti ń juwọ́ so àwọn ọlọ́pàá tá a rí wọn sọ pé this is not their own jurisdiction that their own jurisdiction is all over this place that we have to go to Ishara police station. Ishara àṣẹ Ishara yẹn gan kò jìnnà sọ́dọ̀ wa àṣẹ ìlú kan náà ní Ishara yẹn wọ́n ti wá jíwèé àwọn police station kan fún wa akọ́dé ibẹ̀ yẹn àbẹ́nibọ̀ níbẹ̀ èèyàn kan lábẹ́ níbẹ̀ mobile police yẹn ó wá wọ mọ́tò Camry ẹ̀. alápákó níbẹ̀ ibi tí wọ́n dúró fún yẹn alápákó nìyẹn. alápákó lórúkọ bẹ̀ so àwọn wa sọ pé ó wá pẹ̀lú àwọn orí nǹkan kan òkè ló ṣẹlẹ̀ àti wọn lọ tọ́ọ̀nù ẹ̀ padà again bẹ́ẹ̀ nípa tó travel bá ṣe wá lọ gbé àwọn ìyá ìyàwó mi nìyẹn ní ibẹ̀ àwọn ṣẹ́ wàá bá wọn láti wọ́n pàdé wa ní toll gate àwa ń lọ padà so ìgbà tó wà lọ padà gbogbo àwọn police ta sọ fún
àwọn gan fúnra wọn wọ́n ti dé ibẹ̀ wọ́n ti tó bí 2025 àwọn ìgbé tá a wà yìí ó rọrùn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ àṣàlẹ̀ fún ọ pé mọ́tò ló break down wọ́n ní ẹ̀bá ti má dúró ní bíbà pé tá bá fi mọ́tò sílẹ̀ gan sẹ̀ gan kò bá ti wá pè ju pé ká máa lọ wípé bẹ̀rẹ̀ tí bíbà yóò sèfù wa ká kúrò ń bẹ̀ àwọn máa lọ reinforce wa wọ́n bá a tó mọ́tò kúrò ń bẹ̀ of which wọ́n lè ti bá a tó mọ́tò Corolla kúrò níbẹ̀ ká tó débẹ̀ bá tàbí eré wọn sọ ká máa lọ ẹ̀rù tẹ̀ ń bá wa pé ṣé kò ṣe pé gbogbo ẹ̀ náà ó sì lọ báyìí bẹ̀rẹ̀ níwájú tọ́lọ́hún adé police station DPO ìṣàlágan ti ṣáájú adé ibi ìjí mọ́tò yẹn ó ṣẹlẹ̀ pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan náà àbí ìyàwó ẹ̀gbọ́n mi àwọn tó ń travel kan tó dára mọ̀ lọ́nà wọn park àwọn náà rí experience yẹn bọ̀bọ̀ tó máa fi dé padà sí ó ti àwọn ṣáà yá mi power bank pé máa charge phone ẹ̀ àwọn lọ sí orí òkè but kí ló wà ń bẹ̀ ni pé ìgbà tó máa fi dé police station àwárí mọ́tò níbi wọn park sí wọn lọ fi hàn kan wá ní wa pé ibi tó máa ń park àwọn mọ́tò tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọn lọ park sí ibẹ̀ ó jìnnà sí police station ẹ̀ díẹ̀ bọ̀ inú ìlú kan náà ló wà but kí ni point mi sì ni pé wọ́n gba statement in station wọ́n kọ gbogbo ẹ̀ sílẹ̀ everything was written down they took my number but they couldn't ask of the victim's number probably out of hurry or abi don't understand it but the police instructed us that here we are sitting in the police station is not the solution they are going to come vigilantes everything ipe ibi tá a ti kúrò yẹn gangan ipe ká ní pé ṣẹlẹ̀ sáwà ní Sunday ó ṣẹlẹ̀ sáwọn kan náà ní ọjọ́ Saturday náà níbẹ̀ pé sọ ìgbà yẹn ò safe fún wa ipe tó yàrá ṣe gbé àkó níbẹ̀ ipe sọ kí ni wọ́n sọ mo sọ pé go and do for money èló náà béèrè mi ò lè dáhùn because wọn ò tiẹ̀ tí fún wa mo ní wọn ò tiẹ̀ tí sọ ọkàn ó yá tán wọn ń pè ṣọ́ọ̀tù pé yín àwọn sì pè kankan kí ló máa ṣe wọn wá sọ fún wa pé òkè o ẹ lọ máa wọn sọ pé ká máa wá owó àbí ẹ lọ art smart kẹ lọ máa ṣe yẹn náà but statement yẹn bákan méjì ló ṣe yí lára ni ọlọ́pàá ẹ kó máa ṣọ́ wa ṣé àwọn ẹ kó sọ pé ká lọ máa wá owó ni but it's a smart advice fẹ́yàn tó bá gbọ́n wípé wọ́n sọ̀rọ̀ lórí fóònù báyìí wọ́n fi fóònù ọ̀rẹ́ mi gbúdọ̀ pé wọ́n sì tún fi fóònù nìkan náà pé again màkà bẹ̀ mo ti màkà. before person go see monkey go see person first. wípé sọ tábà wọn ni first wa tí wọn o so torí àwọn ṣe ń bẹ ọmọ Nàìjíríà fundraising ni mo ń béèrè o. ètò àwọn òní ojú òun yẹn ẹ ti sọ̀rọ̀ débi pé wọ́n ti padà ya fọ́tò wọn wọ́n ti send. yes ní àárọ̀ yìí sí wọ́n ti fi fídíò ránṣẹ́ sí àwọn tí ó wà lórí kọ́ńtàtì gbogbo victim wọ́n ń pè wọ́n pè wá wọ́n pè mí directly wọ́n kàn pè àwọn family àwọn tó wà lórí ibẹ̀ yẹn ni bóyá àwọn ẹ̀ ló sọ pé ẹ pè lágbájá ẹ pè tàmẹ̀dò so wọ́n ti wá ṣe fídíò jáde wọ́n ti ṣe fídíò victim èèyàn kan péré láwọn rí which is John Ṣẹ́gun àti ìbúdé Adéọlá Natalie àti rí fídíò Ṣọlá àti rí fídíò ọ̀rẹ́ Ṣọlá tó ń jẹ́ Smith tèmi mọ̀ sí ó tún lórúkọ náà tó ń jẹ́ ẹ̀gbọ́n náà ti pè láàárọ̀ yìí bẹ́ẹ̀ àwọn family màkà wọ́n ti ń da nǹkan tí ó ṣe tèmi lórí o wọ́n dẹ̀ mọ̀ ìpè lójú ọ̀nà pọ́pọ́ wa bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o ẹgbà mi ọmọ aráyé ẹjọ́ máa kọ́ kó gàdàgàdà sí lọ́rùn o DPO ìṣàrí àbíkẹ́ ìṣàrà ó ti wà ń bẹ̀ o ó rí wa o ó rí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ ẹgbà mi o mi mọ̀ kọ́kọ́ o ẹjọ́ o ẹ bá rí èso ẹjọ́ o eléyìí sọ̀rọ̀ agbára mọ́ o mi lè lọ agbára o ẹ bá bẹ̀ wọ́n ní o fídíò tèmi náà ẹ jẹ́ kó máa mọ̀ pé ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ mo sọ pé kọ́ lọ jà fún wọn o ẹjọ́ o ẹ̀mí lójú ẹjọ́ o. àwọn fídíò tí wọ́n ṣò kí ni nǹkan tí ẹ sọ pé wà ń bẹ̀? àwọn fídíò tí wọ́n ṣò kí ni ẹ sọ pé wà ń bẹ̀? àwọn Fulani herdsmen tó fi gbogbo ẹ̀ bójú. Fulani ni wọ́n? Yes. bó lẹ ṣe wọ̀ pé Fulani ni wọ́n? èmi rí gbogbo dòǹgárà yẹn báyìí tó fà á lára wọn dẹ̀ sọ Yorùbá sí wa pé kò ṣe ṣeré pé ká lọ sọ nílé. so fídíò yẹn ni àbí? fídíò yẹn lélẹ́yìí tó gbé ìbọn sí wọn lórí. wọ́n máa gbé ìbọn sí. bí wọ́n ṣe ń pa àwọn èèyàn pakúpa nìyẹn nínú igbó yẹn wọ́n nígbà táwọn dọ́dọ̀ àwọn ọlọ́pàá ní ibẹ̀ yẹn ṣe jurisdiction wọn ẹ sún síwájú ẹ lọ sọ́dọ̀ in short àdéhùn ìbẹ̀ wọn ni táwọn ọlọ́pàá sọ ni pé ẹ wá ń bí ẹ lọ tètè máa wá owó torí owó náà máa béèrè o kó tó kọ́ bẹ̀rẹ̀ sí fi fídíò ṣọwọ́ pé sọ̀rọ̀ fún wọn sọ̀rọ̀ sókè fún wọn á pa ọ́ ẹ bá wúwọ́ o wọn kọ́ béèrè fún 20 million bóyá ní 15 million ẹnì kọ̀ọ̀kan ẹ̀yin náà ẹ wo èèyàn tí wọ́n jí gbé náà gbogbo wọn ni wọ́n kọ́ kó kan tó ní káwọn kan máa lọ ẹ̀yin náà wo ìtàn àwọn èèyàn tó jí ẹ sì wá wo èèyàn tó ń jí gbé bẹ́ẹ̀ yẹn lójoojúmọ́ owó yẹn ibo ló ń lọ
bank account tí wọ́n ń sanwó sí ṣé kò wà traceable ní phone number tí wọ́n láwọn tó ń filẹ̀ ṣé kò wà traceable ní bí phone number ò bá wà traceable ṣé bank account wà traceable ní ṣé kò lórúkọ lórí ni kí ló dé ẹ mọ́ fi nù wá mọ̀ jẹ́ wọ́n ń rọra wọn lágbára látara tiwa ẹni tí wọ́n bá ti jí gbé fámìlì àwọn ata dúkìá tí wọ́n ta létà ọ̀nà owó yẹn wọ́n á kó fún wọn wọ́n fi ń rú àwọn Fúlàní lágbára ni ṣé ẹ̀rí tí Ìgbòho ń sọ ẹ̀ríjà tí Sunday Ìgbòho ń jà tọ́pọ̀ ọmọ Yorùbá mi àtúnṣẹnu bàtàbàtà máa sọ̀ṣì ọ̀rọ̀ ọmọ Yorùbá mi àtúnmọ̀ sọ bálabàla wọ́n tún nígbà tí wọ́n lọ sílé Sunday Ìgbòho tí wọ́n lọ àtàkẹ́ tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí ọmọ Yorùbá mi ń sọ ẹ fẹ́ lè bú sẹ́kún wípé àbà wọ́n tún ń yọ̀ àbà ọmọ Yorùbá mi jàgínní yòdò ló tún ṣe àwọn àríjẹ́ mọ̀dàrú gbogbo yín lójú yín ó jà gbogbo yín lójú ń bọ̀ wá tì now Sunday Igboho àti Nnamdi Kanu àní àníkùn sí ń bẹ̀ nǹkan kan náà làwọn méjèèjì ń béèrè fún òmìnira ni nǹkan kan náà làwọn èèyàn méjèèjì ń béèrè fún ẹ má fìyà jẹ wá ẹ má sọ wá dẹrù ni àwọn méjèèjì wọ́n mú wọn fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ lónìí ni wọ́n sún ẹjọ́ Nnamdi Kanu sí òní ọjọ́ 18 mind you ọjọ́ 19 ní tẹ́lẹ̀ 19th of January 2022 ṣùgbọ́n dá padà sí 18 lónìí báyìí ètò ìgbẹ́jọ́ yẹn wáyé ṣùgbọ́n ẹ máa wo ìjọba wáyé o ǹjẹ́ lẹ́bọ̀ pé ẹ̀sùn ẹnìga 7 7 count charge ní bẹ̀ lọ́rùn Nnamdi Kanu tẹ́lẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí àti pé ó ṣe lòdì sí ìjọba now ní àná ẹ mọ̀ pé lọ sí kóòtù lónìí fún ìgbẹ́jọ́ àná ni wọ́n sáré ṣàwúrú ju gbúrúgbúrú wọ́n tó kó wọ́n sáré kó ẹ̀sùn míì wọ́n gbé jẹlẹ̀ 15 count charge ẹ̀sùn oníga 15 15 count charge ni wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ gbé jáde torí kíni ṣé kẹjọ́ lè gùn sí ni àbí ẹ fẹ́ pa Nnamdi Kanu ṣé wọ́n fẹ́ pa ni wọ́n fẹ́ kó kú sí àtìmọ́lé ni àbí wọ́n fẹ́ kó pẹ́ ńbẹ̀ èwo gan ni ká sọ ńbẹ̀ náà 15 count charge kí lẹ ti ń ṣe láti jọ yìí mind you December 2 ni wọ́n ti sún ìgbẹ́jọ́ o láti December náà ti sún ìgbẹ́jọ́ almost 1 month ẹ lè tètè file àwọn charge yín pápápá kẹ́ fi àwọn ẹ̀sùn yẹn kẹ́ tètè gbé sílẹ̀ kẹ́ gbé síta láti gbà yìí wá jẹ́ pé ìgbẹ́jọ́ kóòtù wà lọ́la ẹ fi sílẹ̀ ẹ fi síta lé wọ́n tún wá dé kóòtù tán ẹ jẹ́ káwọn lọ́ọ̀yà Nnamdi Kanu kan ó wọlé èèbó kan tó wá láti UK ẹ jẹ́ kó wọlé ẹlẹ́dànù àwọn tí ó jẹ́ àgbààgbà àwọn ìjòyè tó jẹ́ ẹni tó ń ṣojú fún àwọn ẹ̀yà Ìgbò tó wá bẹ̀ ẹ jẹ́ ó wọlé àwọn olólùfẹ́ Nnamdi Kanu tí wọ́n wà ń ta tí wọ́n ń kọrin tí wọ́n ń jó tí wọ́n ń kọrin pé ẹ bá wa tó èèyàn wálẹ̀ mẹ̀sáyà wa ni ẹ lé wọn bí ìgbẹ́ now àwọn tí wọ́n pẹjọ́ àtàwọn tọ́ọ̀gì kan wọ́n wọlé sínú kóòtù láìsí ìdádúró àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò tí wọ́n jẹ́ èèyàn Nnamdi Kanu tí wọ́n ní àwọn fẹ́ wá wo bí ìgbẹ́jọ́ ẹ̀ ṣe máa rí kò ṣáà tí ìlọ̀daràn kì í ṣọ̀daràn because n tí wọ́n fi sọ ni pé ẹni afurasí ó wà láì mọ́wọ́ mẹsẹ̀ títí dìgbà tí ilé ẹjọ́ bá dájọ́ fún pé ó jẹ̀bi ẹ̀sùn. Now
kí ni nǹkan tí wọ́n ń gbìyànjú àti ṣe tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ ilé ẹjọ́? ṣé ìdájọ́ òdodo lẹ fẹ́ mú ṣẹṣá? à ń wò ó bọ̀. ẹ wo fídíò yẹn, ṣùgbọ́n kẹ́ tó wo fídíò kí ni kan fẹ́ kẹ́ mọ̀, tẹ́ bá ti wo fídíò yẹn ẹ máa fọkàn bá bọ̀. àwọn ọmọ Ìgbò tí wọ́n pè fún Biafra tí wọ́n bẹ ní Ghana wọ́n ṣe protest, wọ́n ṣe rally rather, wọ́n ṣe rally bí ètò yẹn ṣe ń lọ lọ́wọ́ ń bí wọ́n ṣe rally lọ́hùn-ún wọ́n tú síta. àwọn ti bí náà wọn ò dúró, wọ́n lọ sí court láti east lọ́hùn, wọ́n lọ sí court, wọ́n lọ sí court l'Abuja. wọ́n kọrin, wọ́n dúró ti èèyàn wọn, wọ́n dúró ti Nnamdi Kanu pé ìwọ́sẹ̀ àjọ wà lójú kínní ni, ikú wa àjọ kú ni, ìjà yìí àjọ ń jà ni. ṣé ẹ̀ tí ì máa padà lẹ́yìn ọmọ tiwa, ọmọ Yorùbá? ṣé ẹ̀ tí ì máa dá Ìgbòho dáa? olóyè Sunday Adéyẹmọ ṣé ẹ̀ tí ì máa dáadáa? bí ó bá jìyà ń bẹ̀ kó jìyà ń bẹ̀, bí ó bá kú bẹ̀ kó kú bẹ̀, kó sì ní kú sípò kà. ṣé ẹ̀ tí ì máa dá Ìgbòho dáa? Nnamdi Kanu wọ́n ti wá léraléra bí ìgbà 6 tí ò bá ti jù bẹ́ẹ̀ lọ. nígbà míì tí wọ́n bá ro ọ̀rọ̀ orílẹ̀-èdè èyí ó sì máa sunkún, ẹ fẹ́ kó wa lẹ́rú. mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú wọn yẹn o, lápá àwọn ọmọ Yorùbá nú wọn rí jẹ́ mọ̀dàrú tí ń bẹ nú wọn. now ẹ jẹ́ á ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fúnra wa. Sunday Igboho ipò wo lẹ wá fi síná lọ́wọ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá? ìhàwó lẹ kọ sọ́rọ̀ ẹ̀? ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá Gidi TV lẹ ń wò yìí o. ẹ bá wa láìkì péjì, ẹ bá wa ṣíà ẹ, ẹ bá wa subscribe sí, ẹ comment, ẹ drop comment yín, Yorùbá Gidi TV, ẹ like ẹ subscribe, ẹ drop comment yín, ẹ fìfẹ́ hàn sí wa, torí pé ọ̀rọ̀ wa, ọ̀rọ̀ ìlú yìí, ọ̀rọ̀ gbéga ló jẹ wá lọ́kàn, ọ̀rọ̀ àlàáfíà ló ṣe kókó sí wa. mẹ́nìkan bá ní òkan mo pàlù fún, bí orin Saheed ni, torí tó bá ní kò kàn ẹ́ o a ò lè sọ, tó bá ní kò kàn ẹ́ a ò lè sọ, ó lè kẹ́ni tó kàn ẹ́ o a ò lè sọ. mi ò mọ fújì kọ. tó bá ní òkan lónìí, tó bá kẹ́ni tó kàn ẹ́ kọ́, tẹni tó dé lamọ̀ náà ọ́, tẹni tó dé lamọ̀, àwọn ẹni tó kàn, àbúrò ní kàn mí kò ní kàn ọ́. Ọlọ́run bá wa dáwọ́ gbogbo wàhálà ìdúró. ẹ jẹ́ á gbé fún wọn dáadáa o, ká yìn wọ́n, ká lù wọ́n lógo ẹnu. àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn àti ẹ̀dúpẹ́ páwọn gómìnà wa ṣe yẹn, bó tiẹ̀ jẹ́ pé ibi tọ́rọ̀ ń ó já sí náà kò tí ì yé wa, ṣùgbọ́n o èyí tá a rí yìí o, àríyànjú tí wọ́n ń gbà o, àríbẹbẹ tí wọ́n ń ṣe o, wọ́n ń gbìyànjú tí wọ́n o. ẹ mọ̀ pé ìjọba ò tí ì fún wọn láǹfààní àti máa lo nǹkan ìjà, ìbọn, wọn àti tú wọn lẹ̀ tán, wọn tú wọn lẹ̀ kán lè dábìrà tí ń gbénú wọn, kán lè fi hàn, wọn tú wọn lẹ̀ dáadáa, ṣùgbọ́n wọ́n ń gbìyànjú. ẹ jẹ́ ká yìn wọ́n, gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ máa ronú kinní kan, ntẹ́ ẹ bá ṣe lónìí ìtànilọ́la, ẹ fi yùn re lọ́lẹ̀ o, ẹ má sùn o, ẹ fi yùn re lọ́lẹ̀ o, ẹ jà fún ọ̀la wa o, ẹ jà fún àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn o. ẹ má jẹ́ Yorùbá ó tán, ẹ má jẹ́ Yorùbá ó ṣẹrú, ẹ má jẹ́ Yorùbá ó dópin, ẹ má jẹ́ Yorùbá ó di aṣọ ọ̀nùsẹ̀. bàbá Ògúndé, Yorùbá ń ṣera wọn nítorí owó,
Yorùbá ń jẹra wọn lẹ́sẹ̀ nítorí ipò, wọ́n gbárí fẹ́lẹ́bi, wọ́n gbẹ̀bí fáláre. Kí ló ṣẹlẹ̀ sí Yorùbá o, ọmọ aládé? Ẹ já ṣe dáadáa. Ẹ subscribe sórí YouTube page wa yìí, ẹ subscribe sórí channel wa, ẹ dákun. Ẹ like ẹ drop comment. Bẹ́ẹ̀ bá ti subscribe yóò gbé wá fún yín kíní aago rántí ń ẹ̀tẹ́. Bẹ́ẹ̀ bá ti tẹ aago rántí yẹn, ẹ gbẹ́wọ́lé all ẹ tẹ̀ síbẹ̀ kí ẹ lè máa láǹfààní àti máa wo àwọn prógráàmù àwọn ètò wa yìí lóòrèkóòrè, ká máa fetí yín tó àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ìkìlọ̀ pàtàkì fún gbogbo arìnrìn àjò, bẹ́ẹ̀ bá ń lọ lópòpónà, bọ́kọ̀ bá bàjẹ́ tójú ti ń bora, ẹ má lẹ́fẹ́ dúró, eré tètè iléyá, ẹ wá tún mọ́tò yín ṣe lọ́sàn-án gangan. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá, ẹ má rìnrìn alẹ́ o, ẹ dákun ní gbogbo ọ̀nà, ẹ ṣọ́ra fún rìn alẹ́, ìrìn ìdájí ẹ yára fún, ọ̀sán gan ni ẹ má rìn. Bẹ́ẹ̀ bá ní sọ fún ní èyíkéyìí tẹ́ fẹ́ fi tó wa létí, fóònù nọ́mbà wa ń lọ lábẹ́lẹ̀ mẹ́ẹ̀ lábẹ́ ojúwòrán yín, ẹ kọ́lẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan lè ṣẹlẹ̀ níbì kan, ẹ fẹ́ á mọ̀ nípa, ẹ fẹ́ ká bá yín ká gbé jáde. Ok, ẹ jẹ́ n pe nọ́mbà yẹn fún yín, 081 504 404 64 081 504 404 64. Ẹ máa pè mí bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbì kan, ẹ fẹ́ fi tó wa létí, ẹ pè wá ní Yorùbá Gidi TV, á gbé call yín. Ní ẹ bá pè wá tá a bá gbé, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ bóyá sórí WhatsApp, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ WhatsApp sí wa. Ẹ ṣé púpọ̀ o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi lẹ́ẹ̀kan sí. Sọ Fásùgbà mi dé. Lọ́tẹ̀ yìí o, èmi gángan máa gbọ́. Fásùgbà mi dé. Ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fásùgbà mi dé. Ìyàwó Ọlákúnlé mi Fásùgbà. Fásùgbà mi dé. Adùn idán la wà lórí.